A kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń mú ìròyìn wá lájàbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Mo máa ń tọrọ pójú tẹ fún wò wá ojú náà ò ní fọ́ etí tẹ fún gbọ́ wa etí náà kò ní di. Àkú àtàárọ̀ àkúṣẹ́ lẹ́nìí ìròyìn la mú wá fún wa fún ti àsìkò yìí. Orúkọ oníròyìn àyànfẹ́ Elédùmarè ni. Ṣáájú ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn ta àsìkò yìí náà. Ní ìpínlẹ̀ Delta, àwọn ajínigbé ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀gá ọlọ́pàá kan àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lásìkò tí wọ́n jọ dojú ìjà kọra wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Ó kéré tán ènìyàn 6 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí ọ̀pọ̀ ṣe bẹ́ẹ̀ tán farapa látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìlú Ìbàdàn tí í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn tí arákùnrin yìí tó lo egbògi olóró tán ló bá ṣe bẹ́ẹ̀ ló bá kó sómi ní ìpínlẹ̀ Èkó. Lábala eré ìdárayá báyìí, ikọ̀ Super Eagles náà ti ṣe bẹ́ẹ̀ tán ti kọ̀rọ̀jú sí ìjọba orílẹ̀-èdè Libya pẹ̀lú bí wọn kò ṣe pèsè ààyè tó dágara fún wọn látàrí bí wọ́n ṣe rìn tí wọ́n sì pa wọ́n tì sí pápákọ̀ òfurufú ní orílẹ̀-èdè ọ̀hún. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ní ìpínlẹ̀ Delta, àwọn ajínigbé ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀gá àgbà ọlọ́pàá kan àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lásìkò tí wọ́n lọ rèé dojú ìjà kọra wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní orílẹ̀-èdè yìí tó fi sójú òpó ayélujára Facebook rẹ̀, ìyún Israel Joe, òun ló kọ síbẹ̀ nínú ètò ti ṣe àlàyé wípé ó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn àti tó gbomijé lójú àwọn pẹ̀lú bó ṣe gbọ́ ìròyìn nípa bí àwọn ajínigbé bí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ọ̀gá àgbà ọlọ́pàá ìyún DPO ti agbègbè tí wọ́n pè ní Àgbáọ̀ àti ti Òrèrópè ní ìpínlẹ̀ Delta, ìyún CSP Paul tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣekú pa tí wọ́n dẹ̀mí rẹ̀ légbodò lásìkò tí òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n dojú ìjà kọ àwọn ajínigbé ní agbègbè tí wọ́n pè ní Ojúrin Àgbáọ̀ ní ìpínlẹ̀ Delta ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí Joe Israel tó fi sójú òpó ayélujára Facebook rẹ̀ nínú ètò ti sọ di mímọ̀ wípé ọ̀gá ọlọ́pàá náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá sí agbègbè náà tí ò tí ju bí ọjọ́ 2 lọ, nínú ètí òun ní gbólóhùn pẹ̀lú rẹ̀ wípé kí ó kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ìyún àwọn agbófinró tó kù láti jẹ́ kí ìwà ọmọlúàbí kó jọba nínú ọkàn wọn, tó sì já sí wípé DPO ọ̀hún ó ti ń sapá rẹ̀ láti jẹ́ kí àlàáfíà àti ìjọmọlúàbí kó wà ní gbogbo agbègbè tí wọ́n pè ní Àgbáọ̀ yìí ní ìpínlẹ̀ Delta, kó tó wá di wípé lásìkò tí wọ́n jáde láti lọ rè gba àwọn ènìyàn tí àwọn ajínigbé tí wọ́n jí gbé sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n dojú ìbọn kóra wọn tí wọ́n sì rọ̀jò bọ́n fúnra wọn nínú ètò ti já sí wípé ọlọ́pàá ọ̀hún DPO náà ní ó ṣe bẹ́ẹ̀ tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra tí ológìnní rẹ̀ tó sì fẹ̀yìn lélẹ̀, ṣùgbọ́n ó tún tẹ̀síwájú wípé ọlọ́pàá kejì èyàn DPO ti Òrèrópè ní ìpínlẹ̀ ọ̀hún òun náà wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lẹ́ni tí ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí ní ilé ìwòsàn. Gbogbo akitiyan àwọn oníròyìn láti bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ìyún Bright Edafe ní gbólóhùn láti tẹ̀ mọ́lẹ̀ sí fún wa lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, òun ló já sí pàbó pẹ̀lú bí aago ìpè rẹ̀ bí kò ṣe jágara tí kò sì fèsì sí gbogbo àtẹ̀jíṣẹ́ èyí tí àwọn oníròyìn tí wọ́n fi ránṣẹ́ sí i. Ọjọ́ burúkú èṣù gbomimu, ọjọ́ ńlá ọjọ́ ìbànújẹ́ sì ni ọjọ́ èní jẹ́ pẹ̀lú bí àwọn mọ̀lẹ́bí kan bí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pàdánù àwọn ènìyàn wọn látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń ṣe ìlú Ìbàdàn lówùúrọ̀ ní. Ó kéré tán ènìyàn 6 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n fi ara pa látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní olúùlú Ìbàdàn tí ń ṣe ní olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń ṣe Ìbàdàn ní agbègbè tí wọ́n pè ní Òkè Ẹlẹ́ṣin.
àmúlòkọ òpópónà àkànrán ní ìjọba ìbílẹ̀ ọ̀nà àrà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ti fi fọ́nrán náà léde nínú èyí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àti dúkìá tó ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé. Ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà ó ní bí ọkọ̀ tirẹ́là méjì kan nínú èyí tí àtìrí èyí tó gbé táìsì tí wọ́n fi ń ṣe ilé àti kejì tó gbé èròjà ohun ẹlẹ́rìndòdò ìyún tó sì ṣe wípé àwọn méjèèjì ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọlu ara wọn níbi tí wọ́n ti rọ́ọ̀lù kẹ̀kẹ́ mọ́rúwá méjì tó sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbẹ̀mí ènìyàn 6 nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ 4 tán wà lára ènìyàn 6 yìí tọ́pọ̀lọpọ̀ míì tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ara pa. Gẹ́gẹ́ bí ntí àgbọ́ tó fa ìjàmbá náà ó ní bí wọ́n ṣe sọ ìjánu ọkọ̀ náà nù, ìyún ọkọ̀ tirẹ́là tó kó táìsì bó ṣe sọ ìjánu rẹ̀ nù lásìkò tó wọ̀ fírì tó sì já sí wípé ó rọ́rí lọ bá kẹ̀kẹ́ mọ́rúwá èyí tó wà ní agbègbè náà ní tirẹ́là ńlá èyí tó gbé ohun ẹlẹ́rìndòdò ìyún soft drinks òun náà bá gbìyànjú láti yí ọwọ́ kúrò ní ojú òpópónà kí ó má bàa fi ara gbá tirẹ́là tó sọ ìjánu rẹ̀ nù. Lásìkò tó náà gbìyànjú yìí òun náà bá já ọwọ́ lọ bá kẹ̀kẹ́ mọ́rúwá míì èyí tó wà ní etí ọ̀nà náà tó sì já sí wípé kẹ̀kẹ́ náà ní oorun yamayama nínú etí ènìyàn 6 tán ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra tọ́pọ̀ sì ṣe bẹ́ẹ̀ tí ó fi ara pa. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ 4 òní wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ nínú èyí tí ìyá wọn náà tó ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé pẹ̀lú wọn. Ọmọ kan ṣoṣo nínú fámìlì kan ṣoṣo nínú mọ̀lẹ́bí kan ṣoṣo báyìí ó ní ìròyìn sọ wípé ẹ̀mí rẹ̀ sì dé tó sì já sí wípé àwọn tó kù nínú ìjàmbá náà wọ́n fi ara pa yamayama. Lẹ́yìn tí arákùnrin yìí tó ṣe bẹ́ẹ̀ tó lo egbògi olóró ní ìlòkulò tán ló bá ṣe bẹ́ẹ̀ tó sì lọ kó sódò ńlá tó sì gba ibẹ̀ já sí alákejì. Ní ìpínlẹ̀ Èkó arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kasimu ẹni ọdún 55 ó ní ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí pẹ̀lú àfọwọ́fà rẹ̀ látàrí egbògi olóró èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Colorado tí wọ́n sọ wípé arákùnrin náà ó lò tó sì yí ní orí nínú ètí ó fi ń sáré lọ fitanfitan tí wọ́n sì sọ di mímọ̀ wípé ó lọ rè kó sí odò èyí tí wọ́n pè ní odò téńté tó wà láàrin ààlà ìpínlẹ̀ Èkó sí ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 11 inú oṣù tá a wà yìí ní ẹ̀kan bíi dédé agogo 11 òwúrọ̀ ó ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ó ní ó sọ pé ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe mú ọ̀rọ̀ náà wá bá àwọn ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Alágbàdo yún ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní arákùnrin náà ni wọ́n sọ wípé kò ṣẹ̀ṣẹ̀ máa lo egbògi olóró tó sì já sí wípé èyí tó lò yìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Colorado òun ló ṣe bẹ́ẹ̀ tó yí ní àgbòdàánà lẹ́yìn tí ó lo egbògi olóró náà tán níṣe ni wọ́n ló bẹ̀rẹ̀ eré ní fitanfitan tó sì ń sa eré náà lọ tí ẹnikẹ́ni kò sì ní agbára láti lè dá dúró lásìkò tó ń sa eré náà. Ìgbà tí yóò dojú eré rẹ̀ níṣe ni ó dojú náà tó dojú eré rẹ̀ kọ odò ńlá alagbalúgbú omi tó sì ṣe bọ́ ìbọn sínú rẹ̀ jùgbọ́n tí ò sì sẹ́nìkẹ́ni tí ó rí yọ àfi ìgbà tí ẹ̀mí bọ́ ní ara rẹ̀ lẹ́yìn tí wọ́n rí arákùnrin náà yọ tán. Wọ́n pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ wípé báyìí kàṣá báyìí sì kàwòdì àti ṣe níṣe ni bàbá ọmọ náà ó ní ó pàṣẹ wípé kí wọ́n sin arákùnrin Kasimu tó lo egbògi olóró náà kí wọ́n sin sí etí odò gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n sì sọ di mímọ̀ wípé wọ́n ti sin arákùnrin ọ̀hún. Àmọ́ Benjamin Hundeyin ó ní ìtẹ̀síwájú ìwádìí ó sì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Látàrí lábala eré ìdárayá báyìí látàrí bí ikọ̀ Super Eagles bí wọ́n ti pa wọ́n tì sí ojú pápákọ̀ ilé òfurufú ní látàrí wọ́n ti pa wọ́n tì ní pápákọ̀ òfurufú orílẹ̀-èdè Libya níṣe ni ikọ̀ Super Eagles ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kọ̀rọ̀ ojú sí ìjọba orílẹ̀-èdè ọ̀hún pàápàá jùlọ lágbọnmi eré ìdárayá ní orílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́
ikọ̀ Super Eagles ó ní wọ́n fẹ́ lọ ní ìfọsẹ̀wọnsẹ̀ ẹlẹ́lẹ́kejì pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Libya nínú ètò jásí wípé èyí tí ó wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ikọ̀ Super Eagles ni ó ti fi àmì ayò 1-0 tó ti fi ju ikọ̀ agbábọ́ọ̀lù Libya náà lọ nínú ètò jásí wípé ìfọsẹ̀wọnsẹ̀ ẹlẹ́kejì ó ní ikọ̀ Super Eagles ó ní wọ́n lọ fún ní orílẹ̀-èdè Libya àmọ́ sí ìyàlẹ́nu wọn níṣe ni wọ́n pa wọ́n tì tí wọ́n sì kọ etí ọ̀gbọ̀nyìn sí gbogbo ìpè àwọn ikọ̀ Super Eagles pẹ̀lú bí wọn kò ṣe rí ìlédè sí ní orílẹ̀-èdè náà tó sì já sí wípé pákọ́kọ̀ òfurufú ò ní wọ́n sùn tí wọ́n ká sí oṣù bí adìrẹ tí ejò pa jáde láti inú ìyẹ̀wù àmọ́sá níṣe ni Victor Boniface tó jẹ́ ọ̀kan gbòógì lára agbábọ́ọ̀lù ikọ̀ Super Eagles ló fi sójú òpó ayélujára alátagbà X rẹ̀ nínú ètò ti sọ di mímọ̀ wípé àwọn ìjọba orílẹ̀-èdè Libya ó ní wọn kò ka àwọn kún pẹ̀lú wọn ṣe gbé ọkọ̀ àjàgbé ọkọ̀ gbági ọkọ̀ tó pe oríkọ rẹ̀ ní oríṣiríṣi tí wọ́n gbé kalẹ̀ fún àwọn láti wọ̀ ó ní ṣé bó ṣe ẹ̀kọ́ ríre àti pé sójú bójú ṣe ríre tá a fi ń jobi lọ́jẹ̀dẹ̀ wàyí o ẹni tó jẹ́ mínísítà fún ètò eré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà ó náà ti fún un léde tó sì kòròjú sí ìgbésẹ̀ tí ìjọba orílẹ̀‐èdè Libya náà tí wọ́n gbé pẹ̀lú bí wọn kò ṣe kọbi ara sí ìpè tí Super Eagles tó pè wọ́n pẹ̀lú wọn ṣe dé sí pápákọ̀ òfurufú náà láti bí wákàtí 15 sẹ́yìn tí wọn kò sì rí wọn dá lóhùn. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ̀nyìn náà ní àyànfẹ́ Elédùmarè ṣáájú ká tó máa lọ ẹgbọ́ kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. A ní ìpínlẹ̀ Delta àwọn ajínigbé ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀gá ọlọ́pàá kan àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lásìkò tí wọ́n jọ ní ìdojúkọ ìjà láàrin ara wọn. Ènìyàn 6 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí nígbà tí ọ̀pọ̀ farapa níbi ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìlú Ìbàdàn tí ń ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lénìí. Lẹ́yìn tí arákùnrin kan tó ṣe bẹ́ẹ̀ tó lo egbògi olóró tán ló bá ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sá eré tó sì lọ kó sí odò tó gbẹ̀mí ara rẹ̀ sínú rẹ̀. Lábalẹ̀ ilé ìdárayá àsọdúnmọ̀ pé ikọ̀ Super Eagles ló ti korojú sí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Libya pẹ̀lú wọn ṣe pa wọ́n tì sí pápákọ̀ òfurufú tí wọ́n sì ṣètò tó péye fún wọn. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí títí dìgbà tá a tún padà máa mú ìròyìn míì wá fún wa ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí àdẹ̀kù iṣẹ́ látàárọ̀.